ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tún mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Sunday Igboho mọ̀ ti ṣàlàyé ipò tí òun àtàwọn ẹ̀ṣọ́ ìrú ẹkùn tó farapa nínú ikọ̀ Old Ọ̀yọ́ National Park wà báyìí o olùdásílẹ̀ ikọ̀ elétò ààbò ìrú ẹkùn olóyè Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Igboho ọ̀sà ti sọ pé kò séwu lóko lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù táwọn jàǹdùkú ṣe sáwọn ẹ̀ṣọ́ ìrú ẹkùn nínú igbó Old Ọ̀yọ́ National Park lọ́sẹ̀ tó kọjá. Ìgbòho tó sọ̀rọ̀ náà nínú fídíò kan tó ti gborí ẹ̀rọ ayélujára wípé ara àwọn ẹ̀ṣọ́ ìrú ẹkùn tó farapa náà nínú ìkọlù Old Ọ̀yọ́ National Park ti bẹ̀rẹ̀ sí ní yá báyìí. Owó bàbá Adami sọ pé oríṣiríṣi ìròyìn òun lòun ti ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà èyí táwọn èèyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé kàkàkiri. Ìgbòho sá sọ pé àlàáfíà ni òun gan wà o ó ní kò sí nǹkan kan tó ṣe òun o a kì í bọ́ òkùnrin ẹyẹ lórí ìtẹ́ ó ní pírí lologójì ó lòun wà bí ẹ̀wà ni o. Mo fi àsìkò yìí sọ fún ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi wípé kò sí ìyọnu kankan pẹ̀lú mi o. Àwọn bàbá wa máa ń sọ pé tí iná kò bá tán lásọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná. Ó dìgbà tí àwọn gbòòrò ajínigbé tí wọ́n ń dà wọn èèyàn wa láàmú bá kúrò nínú igbó kó tó di pé a sinmi pẹ̀lú wọn o. Ìgbòho ọ̀sà ló sọ bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó kọjá ní ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìrú ẹkùn tó jẹ́ ẹ̀ṣọ́ ààbò olóyè Sunday Igboho farapa yánnayànna nígbà tí wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn agbébọn nínú igbó Old Ọ̀yọ́ National Park. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Nigeria Tribune ṣe sọ ìṣẹ̀lẹ̀ náà wáyé o lásìkò táwọn ẹ̀ṣọ́ aláàbò ìrú ẹkùn ń gbìyànjú láti tọpinpin àwọn agbébọn náà lọ nínú igbó Old Ọ̀yọ́ National Park. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ ààbò náà gbìyànjú láti lo dúróònù láti fi ṣàwárí ibi tí àwọn agbébọn náà wà kí wọ́n tó tọ̀ wọ́n lọ. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà di wàhálà nígbà tí àwọn afurasí agbébọn náà ti gọ síbì kan sínú àbábọ́lẹ̀ fún àwọn ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn náà tí àwọn méjèèjì sì fìjà pẹ́ẹ́ta nínú igbó ọ̀hún. Wọ́n ní èyí ṣokùnfà bí ọ̀pọ̀ àwọn ẹ̀ṣọ́ ààbò ṣe farapa yánnayànna bí ó tilẹ̀ jẹ́ pé a kò tí ì lè fìdí èèyàn tó farapa nínú ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o iye èèyàn tó jẹ́ títí bí àsìkò tí à ń kóròyìn yìí jọ iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì sọ ohunkóhun nípa rẹ̀ o. Gbogbo bí ìkan bá sì ṣe ń lọ ẹ sáà máa darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára ẹ máa bá wa pé ìròyìn yìí ká ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí ẹ máa gbọ́ gbogbo bí nǹkan bá ṣe ń lọ ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀. a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.